Mo tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì tí àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ gbálégbòde múròyìn wá lájà balẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa lórí ìkànnì tá a jọ wà yìí. Ojú tẹ́kù fi wò ojú ò ní fọ́ bẹ́ẹ̀ etí tẹ́sí fẹ́ gbọ́ mi etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Agara kì í dé níṣẹ́ Elédùmarè agara ò ní dá wa àmín àṣẹ Èdùmarè. Orúkọ tèmi ò yí padà àyànfẹ́ Elédùmarè wọn náà lèmi jẹ́ kókó olóròyìn rèé ẹja sísọ lójú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ṣẹ́rí sẹ́nítọ̀ tí kò bá mọ ohun tó ń ṣe tó sì tún jẹ́ alásọjáàmù ènìyàn kò lè rí àpọ́nlé kankan gbà rárá o láti ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ààrẹ ló fèsì padà fún Ali Ndume wípé gba àlejò àwọn àgbààgbà inú ẹgbẹ́ òṣèlú PDP ó ní ẹgbẹ́ náà ò lè kú rárá. Gbogbo coalition pátá ló ti ṣe bẹ́ẹ̀ wólulẹ̀ bí ògiri àlàpà báyìí kò sí ibi kankan tí wọ́n fẹ́ gbé coalition wọn wọ̀. Orji Kalu ló sọ èyí di mímọ̀. Àwọn agbébọn ya wọ ìpínlẹ̀ Kwara wọ́n ṣekú pa fìjìláńtì kan wọ́n tún ṣe bẹ́ẹ̀ dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé ní ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Plateau ẹ̀mí ènìyàn méjì ló ti ṣe bẹ́ẹ̀ bá ìjàmbá ìkọlù àwọn agbébọn lọ níbi tá ti ń ṣe bẹ́ẹ̀ lọ sí ibi tí wọn yóò ti wakùsà ní ìpínlẹ̀ ọ̀hún. Ikú tún ti pa 10 lára àwọn agbésùmọ̀mí ìpínlẹ̀ Zamfara báyìí nígbà tí ọ̀pọ̀ ohun ìjà olóró tán dóòlà kalẹ̀ lákàtà àwọn oníṣẹ́ láabi náà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Sẹ́nítọ̀ tí kò bá mọ ohun tó ń ṣe tó sì tún jẹ́ alásọjáàmù àti alájẹbánu kò lè rí àpọ́nlé kankan gbà láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rárá pàtàkì jùlọ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Iléeṣẹ́ ààrẹ ló fèsì fún Ali Ndume látàrí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú gúúsù ìpínlẹ̀ Borno èyí tó sọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn alájọṣiṣẹ́pọ̀ rẹ̀ tó jẹ́ ọ̀sọ́mọgbé ààrẹ ní inú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi tí Ali Ndume ti ṣe lálàyé lánàá òde yìí lórí mọ̀ọ́máwòrán chánẹ́ẹ̀lì níbi tó ti ní àwọn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò tira àwọn náà ń ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá kan jẹ́ igi wọ́rọ́kọ́ àti àròwọ̀rọ̀kọ̀ náà ń dọ̀bẹ́ nù fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe àṣeyọrí rere nígbà tí ó sì máa ṣe àlàyé ó ní pàtàkì jùlọ àwọn tán jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ wọn dọwọ́bò tọrọ mọ́lẹ̀ tí wọn sì kí ń fẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan sọ tí ó ń dùn wọn lábẹ́ aṣọ. Ó ní lẹ́yìn Sunday Dáre nìkan ó ní èèyàn tí òun mọ̀ tó ṣe bẹ́ẹ̀ ní òtítọ́ ọ̀rọ̀ tó sì tún jẹ́ alákòyàwó àmọ́ ṣá o níṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ náà ti fẹsẹ̀ padà fún Ali Ndume báyìí láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà. Nínú àtẹ̀jáde rẹ̀ ó ní gbogbo ọ̀rọ̀ tí Ali Ndume èyí tó sọ lórí mọ̀ọ́máwòrán ọ̀hún ó jẹ́ nǹkan tó tàbùkù Ali Ndume fúnra lára rẹ̀ ó ní torí wípé òpùrọ̀ ayé òun ọ̀run ó ní Ndume ó ní ó ń ṣe ó ní bóun ni ó sì máa sọ nínú wípé àwọn ènìyàn tó ń pè ní kàbá ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tukọ̀ òṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní sóòtì ẹ̀mọ̀túmọ̀ ọ̀rọ̀ tí ó ń sọ yìí ó ní bẹ́ẹ̀ ni ó tún pa irọ́ pàǹtàpàǹtà mọ́ ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tẹ́lẹ̀ ní Buratai wípé àwọn Boko Haram wọ́n ṣe ìkọlù sí ọkọ rẹ̀ ó ní gbogbo eléyìí só lè jẹ́ kí Ali Ndume kó ní àpọ́nlé kankan láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí wípé alásọjáàmù àti òpùrọ̀ ayé wọn ọ̀run ó ní Ali Ndume ó ní fún ìdí èyí tí bá ń bá lọ báyìí kò lè rí àpọ́nlé kankan àbí ojú rere kankan láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé òpùrọ̀ paraku ó ní Ali Ndume tó sì di alátakò tó fojú hàn nínú ẹgbẹ́ òṣèlú APC sáwọn ènìyàn kan wà nínú ẹgbẹ́ òṣèlú APC náà. Bákan náà Báyọ̀ Ọ̀nànúgà ló ṣe àlàyé ọ̀rọ̀ pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú PDP bó ṣe ti ń ṣe bẹ́ẹ̀ jó àjórẹ̀yìn báyìí tí náà rẹ̀ sì ń kú lọ níṣẹ́ ni Wike gba àlejò àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú náà ó ní ẹgbẹ́ ọ̀hún ò gbọ́dọ̀ kú rárá o. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olúìlúlẹ̀ yìí ní Àbújá Nyesom Wike ọlọ́mọ gba àlejò àwọn ìgbìmọ̀ kan tó tún jẹ́ àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP látàrí wípé ó ní ẹgbẹ́ òṣèlú náà kò gbọ́dọ̀ kú àwọn gbọ́dọ̀ tún sọ bí ẹni sọgbà lára àwọn ènìyàn tí wọ́n wà ń bẹ̀ a kò tiẹ̀ wá mọ̀ bóyá fún ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní ààyè láti wà nínú ìpàdé ọ̀hún ṣùgbọ́n a kò rí Ṣèyí Mákindé lára àwọn G5 tó jẹ́ gómìnà ìpínlẹ̀
ìpínlẹ̀ márààrún tí àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP náà ṣe bẹ́ẹ̀ tán darí, ṣùgbọ́n a rí ẹni tó jẹ́ Ifeanyi Ugwuanyi láti Enugu, Samuel Etomu láti ìpínlẹ̀ Benue àti Okezie Ikpeazu láti ìpínlẹ̀ Abia. Bẹ́ẹ̀ ni àwọn ẹni tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú PDP Senator Samuel Anyanwu àti bẹ́ẹ̀ lọ. Nígbà tí Wike yóò mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ nínú ìpàdé ọ̀hún, ó mà sọ dímọ̀ wípé sẹ́rẹ́ yìí tí mo pè yìí tá a jọ wà nínú ìpàdé yìí, ẹ̀yin gan ni mo lóyún ìgbẹ́kẹ̀lé mi nínú rẹ̀, ẹ̀yin ni mo sì rí lẹ́ni tí ó lè gbẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ nínú ibi tí ó ń bọ̀ lọ yìí pẹ̀lú bó ṣe ń lọ sí oko ìparun. Ó ní kì í ṣe àwọn ènìyàn tí wọ́n kàn máa fi ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ lórí móhùnmáwòrán àbí nínú ìwé ìròyìn tí wọ́n yóò máa pariwo káàkiri láì ní ìgbésẹ̀ kan èyí tí wọ́n gbé. Nígbà tí Wike yóò máa ṣe àlàyé ọ̀rọ̀, ó ní ẹgbẹ́ òṣèlú PDP ó ti ṣe àṣìṣe láti àyìnwá, àwọn sì gbọdọ̀ tún àwọn àṣìṣe náà ṣe, káwọn sì tún ẹgbẹ́ òṣèlú PDP náà sọ bí ẹni sọ̀gbà. Ó ní látàrí ojú kòkòrò àti ìwà wọ̀bì àwọn bílíkì pẹ̀lú ìhà kò kàn mí táwọn ènìyàn tán bẹ́ẹ̀ ní ẹgbẹ́ òṣèlú PDP tán kọ sí ẹgbẹ́ òṣèlú náà, ó ní ó ń ṣe àkóbá tí ẹgbẹ́ náà fi ń jó àjò rẹ̀yìn. Ó láwọn ò wá ní lajúlẹ̀ báyìí kí tàlùbọ̀ kó máa kó wọnú ojú àwọn, torí pé àwọn ní ipa pàtàkì táwọn kó nínú ẹgbẹ́ òṣèlú PDP, àwọn ò sì ní máa wọ ẹgbẹ́ náà níran kó ṣe bẹ́ẹ̀ kó dàwó lulẹ̀. Nígbà tí Samuel Etomu tó náà yóò máa ṣe àlàyé, ó ní ká má parọ́ ká má ṣèké, ẹgbẹ́ òṣèlú PDP ó mà ti ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà láti ẹ̀yìn wá. Ọ̀rọ̀ pọ̀ táwọn ènìyàn náà èyí tí wọ́n sọ, fídíò rẹ̀ ń bẹ bí ẹ̀jẹ̀ ìṣàrẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣàmúwọlé rẹ̀. We said we cannot close our eyes. We have to do something. To go on us, party chairman of the states, board of trustees, National Assembly, senators and House of Reps, House of Assembly, council chairman, wherever applicable. Come on over us. As we see today, PDP have lost Edo State. PDP have lost Delta State. PDP have lost Akwa Ibom State. I don't know where in Rivers State, where they belong, where they don't know. I don't know where they are. So, and as a serious party, you have only has seen things are happening like this. And every day, you don't want to do what is right. Impunity. No political party allows impunity can survive. So, I have told my friends, my colleagues, my faith is in my hand. So also is their faith in their hand. We must have to say, should do about this. Or take appropriate action that will make our party not to die. Ẹ tún káàbọ̀ padà. Ṣẹ́rí gbogbo coalition pátápátá ló ti wó lulẹ̀ bí ògiri àlàpà báyìí, kò sì síbì kankan tákòjọpọ̀ wọn tí yóò yọrí sí ju ibi ẹ̀tẹ́ lọ. Orji Kalu ló sọ èyí di mímọ̀. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Abia Orji Kalu ní àsìkò tó ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí Alex Otti, ibẹ̀ ló ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé Alex Otti ó ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ní ìpínlẹ̀ Abia. Bẹ́ẹ̀ ni ó ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà tó ń ṣe àtìlẹ́yìn fún Alex Otti. Ó ní ṣé kí n wá mẹ́nuba coalition àbí ìkójọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sọ nímọ̀ pé àwọn fẹ́ yí àga mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí tó bá di létò ìdìbò lọ́dún 2027. Ó ní ẹmọ́jà àtàrà wa, wọn ò níbi kankan tán rè, torí pé gbogbo tí ń jẹ́ àkójọpọ̀ wọn náà ló ti ṣe bẹ́ẹ̀ wólulẹ̀ wí bí ògiri àlàpà. Nígbà tí ó mọ̀ ṣe àlàyé, ó ní ṣé Atiku Abubakar tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023, ó ní òun fẹ́ sọ ní ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ni Atiku Abubakar. Ó ní bẹ́ẹ̀ sì tún ni ti Nasiru El-Rufai, gómìnà tó kúrò ní ìpínlẹ̀ Kaduna. Ó ní ṣé ti Rotimi Amechi, ó ní ká tún sọ ní ìpínlẹ̀ Rivers. Ó tún ní pápánbárì rẹ̀ Peter Obi tó jẹ́ àná fún òun àti àbúrò, ẹ̀gbọ́n àti alájọṣe àti ọ̀rẹ́ minú fún òun. Ó ní Peter Obi
ó ní fún ìdí èyí òun ò tiẹ̀ ráwọn kan tí wọ́n tó gbangba sùn lọ́yẹ nínú coalition ọ̀hún tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tó sì túmọ̀ sí pé ẹgbẹ́ òṣèlú APC ó ṣe bẹ́ẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Áfíríkà lápapọ̀. Ó ní ẹgbẹ́ náà ó kó àkóyawọ́ jùlọ fún ìdí èyí ẹgbẹ́ ní kúrò nínú coalition kò sọ̀rọ̀ lórí ẹ̀. Atiku Abubakar is a personal friend of mine. Amechi is a personal friend of mine. P2B is my friend and brother. And your in-law? And my in-law. My wife is from Anambra State, so you want to take away the woman. It's not possible. El-Rufai is my personal friend and my brother. So their coalition is what I don't understand. What I understand is that APC is on course and I have many triggers to pull out for APC, but not for coalition. But this is my brother. Brother is brother. And brother is doing well. I did my village to here 1 hour. It was only when I was governor people used to go to that road on that level. When I left as governor, honestly, for 16 years, there was no investment in Abia North. That is the truth. But they are putting investment, and I'm very pleased. He's supporting Tinubu. He has no problem with me. I don't want to talk about coalition. There are many people in the coalition. I talk about OT supporting Tinubu and Tinubu supporting OT. That's my view. I'm not too good for it. Okay. Recently, APC is the largest party in Africa, and Africa will go with it. Àwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ ya wọ ìpínlẹ̀ Kwara, wọ́n ṣekú pa fìjìláńtẹ́ kan, wọ́n tún dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé báyìí. Àwọn agbésùmọ̀mí tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ ikọ̀ Mamuda tó ṣẹ̀ṣẹ̀ dára wọn kalẹ̀ ní ìpínlẹ̀ Kwara báyìí, ó ní wọ́n mọ̀ ya wọ abúlé tó pè ní Karungi ní ìjọba ìbílẹ̀ Barutin ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí àlàyé bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀, níṣẹ́ náà sọ dúnmọ̀ wípé àwọn fìjìláńtẹ́ tó kù ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbélé ọdún iléyá tá a ṣe sẹ́yìn yìí, nígbà tí àwọn míì tí wọ́n lọ gba ètò ẹ̀kọ́ nípa ìmọ̀ iṣẹ́ fìjìláńtẹ́ tí wọ́n ṣe, èyí tó jẹ́ kí ìlú ọ̀hún kó pa sófo láti lè má jẹ́ kí wọ́n ní ẹnikẹ́ni tí ó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ìlú náà. Báyìí ni wọ́n ṣe ní àwọn agbébọn ọ̀hún wọ́n ya wọ inú ìlú, wọ́n sì ṣekú pa fìjìláńtẹ́ kan ṣoṣo ètò ń bẹ nínú agbègbè ọ̀hún. Bẹ́ẹ̀ ni wọ́n tó dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ènìyàn. Ẹni tó jẹ́ olórí ìlú náà, Emir àti Yashikira Emirates ní ìjọba ìbílẹ̀ ọ̀hún, Umaru Seriki, ó ṣe àlàyé wípé ní nǹkan bí dédé aago 6 òwúrọ̀ ọjọ́ àìkú tí ń ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kẹfà ọdún táwa yìí làwọn ènìyàn náà ni wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún láti ṣekú pa fìjìláńtì náà. Bẹ́ẹ̀ náà tó dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé nígbà tí ikọ̀ oníròyìn lákàn sí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara, Èjìrẹ́ Adétòun, ó ṣe ní àlàyé pé àwọn ò tí ì gbọ́ kankan nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ni ìwádìí sì ń lọ lọ́wọ́ láti mọ bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe ṣẹ̀ gan-an. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Plateau, ẹ̀mí ènìyàn méjì ló ti bá ìjàmbá ìkọlù àwọn agbébọn ló ti bá lọ báyìí lásìkò tá ń lọ síbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ ìwakùsà wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Ní òpópónà mining site tí ń bẹ ní Rafin Bahuna, ìjọba ìbílẹ̀ gúúsù Jos ní ìpínlẹ̀ Plateau ní ìṣẹ̀lẹ̀ láabi náà ti wáyé ní nǹkan dédé aago 5 ìdájí kọjá 20 ìṣẹ́jú lọ́jọ́ àìkú tí ń ṣe Sunday ọjọ́ kẹjọ inú oṣù kẹfà tá a wà yìí. Ó ní wọ́n ṣe ní àlàyé pé àwọn agbébọn wọ́n ṣe ìkọlù sí àwọn ènìyàn 4 kan tí wọ́n lọ síbi tí wọ́n ti máa ń wa kùsà ní òpópónà ọ̀hún. Ibẹ̀ náà sì ti ṣekú pa ènìyàn 2 nígbà tí àwọn 2 míì tán fi ara gbọgbẹ́ kọjá à ń fi ẹnu ròyìn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé lára àwọn ènìyàn tán gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra wọn ni wọ́n dárúkọ Kabiru Muhammadu àti David
Danlami. Bẹ́ẹ̀ ni àwọn méjì tán farapa kọjá sísọ yìí, Bilali Ibrahim àti Ayombene Aile, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ sí ìròyìn náà, wọ́n sì ti ń tọpinpin àwọn oníṣẹ́ láabi ètò wọn wu ìwọ̀ ọ̀hún tádẹ́mi ènìyàn méjì légbodò tó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe ní ìpínlẹ̀ Plateau. Ìpínlẹ̀ Plateau ni ìròyìn ti máa jáde láti bí oṣù mélòó kan sẹ́yìn, níbi tí ìkọlù kọgbà àwọn oníṣẹ́ láabi tó ti ń ṣe bẹ́ẹ̀ wáyé lójoojúmọ́ àti ní gbogbo ìgbà ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ ọ̀hún. Kí Elédùmarè kó bá wa pẹ̀tù sí gbogbo ibi tí ìjàmbá ìkọlù àwọn agbébọn àti agbésùnmọ̀mí tó ti ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ìṣẹ́gun òun lélẹ́yìí tí ń fi máa ṣe bẹ́ẹ̀ ṣe ìdágbére fún ti àsìkò yìí. Ikú tó ti ṣe bẹ́ẹ̀ pa 10 lára àwọn agbésùnmọ̀mí ìpínlẹ̀ Zamfara báyìí nígbà tó tún gba ọ̀pọ̀ ohun ìjà olóró kúrò lákàtà àwọn ènìyàn náà. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí lábẹ́ àwọn Operation Fasayaman ni wọ́n mà ti ṣe bí ọmọ akin bí ìṣe wọn, wọ́n sì ti gbójú ìjà kọ àwọn agbésùnmọ̀mí níbi tó ti ṣekú pa àwọn agbésùnmọ̀mí 10 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ àìkú ọjọ́ 8 oṣù kẹfà ọdún tá a wà yìí. Ó ní wọ́n ṣe ní àlàyé pé ààyè 2 ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ 2 ó ní wọ́n ṣe ìkọlù náà sí, níbi tó ti ní òǹkà àwọn agbésùnmọ̀mí tó ṣekú pa wọ́n jẹ́ 10 níbi ìdó àwọn agbésùnmọ̀mí ọ̀hún. Etí kan bẹ ní Maitashi àti Danjigba ní ìjọba ìbílẹ̀ Gúsàwù tó tó fi wá mọ́ ti ètòpè ní Muanye ìjọba ìbílẹ̀ Sàfẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí Zagazola Makama èyí tó sọ, ó ní wọ́n ti ń dọdẹ àwọn agbésùnmọ̀mí náà láti ọjọ́ tó ti pẹ́. Nígbà yìí ni wọ́n wá ṣe bẹ́ẹ̀ carry out operation wọn níbi tó ti ṣe ìkọlù náà sáwọn ènìyàn náà. 10 lára wọn ni wọ́n gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra nígbà tọ́jọ́ bẹ̀rẹ̀ òjò ìbọn ní rírọ̀ léra wọn lórí. Bẹ́ẹ̀ ni wọ́n gba àkàkàìmọye ohun ìjà olóró bíi ìbọn AK-47 ti ìgbò àti ti ìbílẹ̀. Àkàkàìmọye ọta ìbọn náà tó gbálẹ̀ àkàtà àwọn oníṣẹ́ láabi náà. Bẹ́ẹ̀ náà tún gba ọ̀pọ̀lọpọ̀ tí a pè ní ọ̀kadà bàjáàjì èyí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ náà fi rin ìrìn àjò láti lọ ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ jẹ́ máa ń sẹ́nu mi ní dédé síbí fún ti àsìkò yìí lágbọ́n ti ìròyìn fún tàkókò yìí. Ó ní ẹ ṣé ọlọ́mẹ̀ṣẹ́ yìí tẹ́ bá mi jẹ́ ẹ kú àìbínú títí di ìgbà tí a tún padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí. Ó kàn mí ò ní padà àyànfẹ́ Elédùmarè ọ̀nà lèmi ń jẹ́. Ẹ ṣeun púpọ̀ lẹ́ẹ̀kan sí i. My friend and my brother. So their coalition is what I don't understand. What I understand is that APC is on course and I have many triggers to pull out for APC, but not for coalition. But this is my brother. Brother is brother. And brother is doing well. I did my village to here 1 hour. It was only when I was governor people used to go to that road on that level. When I left as governor, honestly, for 16 years, there was no investment in Abia North. That is the truth. But they are putting investment, and I'm very pleased. He's supporting Tinubu. He has no problem with it. I don't want to talk about coalition. There are many people in the coalition. I talk about Oti supporting Tinubu and Tinubu supporting Oti. That is my deal. I'm not into coalition. APC is the largest party in Africa, and Africa